Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. تزوج فاطمة زهرا وعلي لم يبلغ سوى. Kò gbà kankan. Ànábì ò gbà kankan rí jálẹ̀. Òun làwọn Ìlọrin máa ń sábà lò. Èyí ò lọ́pọ̀ tí babalájé kí wílẹ̀ kan pé àwọn Ìlọrin bí ó bá fọmọ fún yà wọn ò ní dààmú rẹ̀ tó bá ti lẹ́sìn lẹ́yẹ̀sìn Ọlọ́run kò ní sọ pé ọwọ́ gbà wá. Èyí ò làwọn Ìlọrin máa lò. Ni wọ́n á máa fi sọ pé ìyàwó sàárà. Ni ó fi máa sọ pé ìyàwó sàárà. Wọ́n èyí fọmọ ṣe sàárà. Kì í ṣe pé wọ́n fọmọ ṣe sàárà. Wọ́n sì ní kó lọ lò ó lòkulò. Wọ́n ò sì sọ pé kó lọ lòkulò torí wọn ọ̀dà láàmú wọn ọ̀yọ́ lẹ́nu wọn ní ọlọ yáwó wá péyàwó máa wá rí péyàwó sàárà ni wọ́n fún ọ̀fẹ́ lọ́fẹ́. Nípa bẹ́ẹ̀. Nípa bẹ́ẹ̀. Láti tẹ̀lé ọ̀rọ̀ Ànábì ilẹ̀. Láti tẹ̀lé ọ̀rọ̀ Ànábì nì. Sallallahu alayhi wa sallam. Orin tẹ bá ti rí ẹni tó bá wá. Ànábì ní tí ẹ bá ti rẹ́ni tó wá báyìí tó wọlé tọ̀ yìí. Tẹ́ sì mọ tẹ́ farabalẹ̀ sẹ́sìn ẹ̀. Tẹ́ farabalẹ̀, tẹ́ fẹ̀mí balẹ̀ sí ẹ̀sìn rẹ̀. إذا أتاكم من ترضون دينه وخلقه. Ẹ rí ìwà ẹ̀ tí ìwà ẹ̀ dáa. Tẹ́ ríwọ̀ rẹ̀ tó pẹ̀lú àbí ènìyàn lẹ́yìn tó lẹ́sìn tó tún níwọ̀ ọmọ ìyá bá lò. فزوجوه. Ẹ fún lọ́mọ. Ọmọ tó wá tó lọ́dọ̀ ipò ń fẹ́ fẹ́ ẹ̀yìn ẹ̀dá rẹ̀ fẹ́ ọmọ fún ẹjọ́ fọmọ yìí. Nígbà tí ọkọ ìyàwó dé. Nígbà tí ọkọ ìyàwó dé. Tí wọ́n wá tọrọ Mariam. Tí wọ́n wá tọrọ ọmọ rẹ̀ tí ń jẹ́ Mariam. Àwọn kan ní pé Ìlọrin. Àkọ́kọ́ ni wípé Ìlọrin. Àmọ́ Ìlọrin mọ nǹkan míì. Àmọ́ Ìlọrin mọ nǹkan míì. Táyọ ẹ̀sìn. Táyọ ẹ̀sìn. Allah. Kìí sì ṣẹ̀sìn kẹ́sìn. Kìí sì ṣe ẹ̀sìn kẹ́sìn. Ìsìláàmù ni. Ìsìláàmù lámọ̀ lọ́rí mọ̀. Ìlọrin kìí ṣe ìlú ọ̀ṣà ìlú Kùránì ìlú mọ̀ ìlú ẹ̀sìn ni. Ìyẹn ẹni. Èyí ń jẹ́ ẹni. Ẹ yọ́nú sí pé ẹ̀sìn ni. Ẹ yọ́nú sí wípé ẹ̀sìn ni. Ẹ fi fún. Ẹ fi fún. So kò sí nǹkan tó kù ń bẹ̀. Kò sí tó kù ń bẹ̀. Tá máa wá gba ìpè óyá ẹ mówó wá. Tá máa sọ pé ẹ mówó wá ẹ tún dìde. Ẹ pè wọ́n láti lé ní ọkọ̀ ṣọwọ́. Ẹ láti lé ìtẹ̀ mọ́wọ́ tán àníṣe báwọn pẹ̀lú yín. Báyọ̀ bí ti ní àṣẹ náà láṣẹ. Àkọ́kọ́ nù. Àkọ́kọ́ nù ni. So ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀. Ó ní pé a máa wò wípé àwọn tí wọ́n fẹ́ ẹni tá a fẹ́ fọmọ fún. A máa wò ó wípé àwọn tí wọ́n fẹ́ ọmọ wọn tá a fẹ́ fọmọ fún yìí. Lẹ́yìn ìgbà tó ti lẹ́sìn. Lẹ́yìn ìgbà tí ó ti lẹ́sìn tí ẹ̀sìn rẹ̀ sì ti kọ́ níwà tí ń ṣe hùwà tọ́ta. Tá a fẹ́ fọmọ fún. Tá a fẹ́ fọmọ fún bá Nábì ti sọ. Sallallahu alayhi wa sallam. A ní fọmọ fún ẹni tí ò lẹ́sìn. A ní fi ọmọ fún ẹni tí ò lẹ́sìn. Kò sí iye owó tó lè ní. Kò sí iye owó tó lè ní èèyàn gbọ́dọ̀ fọmọ fẹ́dá tí ò lẹ́sìn. Ànábì sọ pé Sallallahu alayhi wa sallam. Tunkahu al-mar'atu li-arba'in. Ìtorí ìdí mẹ́rin la fi máa ń fẹ́ obìnrin. Ànábì nítorí ìdí mẹ́rin la fi máa ń fẹ́ obìnrin. Li-jamaliha wa maliha wa hasabiha wa diniha. Fa'alayka bizati ad-din. Mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Ànábì ní mẹ́rẹ̀ẹ̀rin náà. Wọ́n ń fẹ́ obìnrin. Wọ́n máa fẹ́ obìnrin. Nítorí ipò rẹwà.
nítorí ẹwà rẹ̀ ni wọ́n fi fẹ́. àmọ́ tó bá wà lẹ́wà nígbà tó ń fẹ́. àmọ́ tí ń bá ń bẹ lóbìnrin tó rẹwà nígbà tí ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fẹ́ yìí. ẹwà yóò máa dínkù. ẹwà máa dínkù bẹ́ẹ̀ yẹn bá ti ń dàgbà sí ó tiẹ̀ má ní í ṣe pẹ̀lú àgbàlagbà tàbí ẹwà máa tara ìsàn yóò jẹ́ ní àbùkù láàrin tí yóò dúdú tẹ̀yọ́ ọ̀la kò ní níbo tí fẹ́ mọ́ nípìnlẹ̀. ṣó wàá kọ ni. ṣó wàá kọ ni. Allahu Akbar. kò ní sí ìfẹ́ yẹn. kò ní sí ìfẹ́ yẹn máa tó bẹ́ẹ̀ jẹ́ tó bá ti jẹ́ torí ẹwà lásán ṣọ́ lóbi bẹ́ẹ̀ tí má ti ń bímọ kò ní tàbí bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀. ẹlẹ́ẹ̀kejì. wọ́n máa lè ha. èèyàn máa ń wòye pé fámìlì ẹ̀ lówó. èèyàn máa fẹ́ obìnrin tí èèyàn wò pé fámìlì rẹ̀ lówó aláṣìbí wọn ò bẹ̀rẹ̀ ọ̀rọ̀. owó sì ní. owó sì nìyí. ẹyẹ ni. ẹyẹ ni. tí wọ́n bá lówó mọ́. owó yẹn àsìkò tó dọ́dọ̀ àwọn èèyàn ìyàwó tiẹ̀ tó torí owó fẹ́ tẹ́ wọn ó fòkó lọ́dọ̀ àwọn ìkẹ́ ló fi dọ́dọ̀ tiwọn yóò tún fòkó lọ́dọ̀ tiwọn lẹ́jọ́ míì ọjà tí wọ́n bá lówó mọ́ sọmọ tí wọ́n fọ ọjà padà sọ́dọ̀ wọn. ẹlẹ́ẹ̀kẹta. wàhásọ̀ bí ha. nítorí ìran. èèyàn máa fẹ́ obìnrin wọn máa fẹ́ obìnrin torí ìran nítorí ẹbí wọn wọ́n lóko wọ́n lókì wọ́n sì tóbi láàrin ìlú wọn láàrin láta. àwọn tó lóko lánàá dà lẹ́nu. àwọn tí wọ́n lóko lánàá dà àwọn dà lónìí. Allahu Akbar. àwọn tí wọ́n lò kẹta táwọn èèyàn mọ̀ pé àwọn tí wọ́n nílẹ̀ yìí tí wọ́n nílùú yìí tí wọ́n láṣẹ tí wọ́n lágbára wọ́n kó omi agbára wọ́n kó omi àṣẹ ayé sì ń tẹ́lẹ̀ lọ lẹ́yìn wọn. Allahu Akbar. lidiniha. wọ́n lidiniha. èèyàn ti torí ẹ̀sìn. èèyàn ti torí ẹ̀sìn èèyàn afẹ́bẹ̀rẹ̀. afẹ́bẹ̀rẹ̀ nítorí pé lẹ́sìn ọmọ ẹlẹ́sìn ni ọmọ onímọ̀ ni. fàálẹ̀ ìkàbíza ti di. bàbá rí ẹlẹ́sìn yẹn. àdébìnrin náà bá wá rí ẹlẹ́sìn ni. òun ni kò dìmú. àdébìnrin òun ni kò dìmú. ẹwà lè sọnù. ẹwà máa sọnù. ìran lè sọnù. ìran lè sọnù. ẹbí lè sọnù. owó lè sọnù. owó lè sọnù. ẹbí tó gẹ́rẹ́ náà wọ́n lè wà lẹ̀ lórí ìkálẹ̀ wọn dàbí tàtijọ́ àmọ́ ẹ̀sìn. ẹ̀sìn ò ní bọ́. ẹ̀sìn ò ní bọ́. ẹ̀sìn ò ní yẹ̀yẹ́ tọ́lọ́ba tó lẹ́sìn náà ò ní yẹ̀yẹ́. Allahu Akbar. fasfar bizati din. fasfar bizati din tẹ́mbàtì àdáàkà. ẹbí nígbà wọn bẹ̀rẹ̀ jẹ́ ayérayé tí ó ṣò ní tẹ́yìn rẹ̀ ọmọ tó lẹ́sìn tíra rẹ̀ lẹ́sìn tẹ́bí rẹ̀ lẹ́sìn ní ọ̀fẹ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ owó tó ń wọlé àtàkọ́kọ́ yìí ọ̀ padà ní ọwọ́ rẹ̀ ò ní pa sóko òsì ní gbòòròṣì. bẹ́ẹ̀ náà lọkùnrin. bẹ́ẹ̀ náà ni ọkùnrin. èèyàn lè torí pé ó handsome. èèyàn lè fẹ́ ọkùnrin torí pé ó handsome. handsome rẹ̀ ṣé yóò bá kalẹ̀ ni. ṣé handsome yẹn a máa bá yàn kalẹ̀ tó bá torí handsome fẹ́ nígbà tí yẹn gé àlùbọ́sà ni lọ́wọ́ pa ọ́ lẹ́kún gbogbo ìgbà bó ti wọ́n ó tún àwọn ẹ̀mí ìrìta. tó bá jẹ́ torí handsome yẹn nìkan ni lóòótọ́ lọ́wọ́ gé àlùbọ́sà. tó bá jẹ́ torí ẹ̀sìn. tó bá jẹ́ torí ẹ̀sìn. òun ló ṣe fẹ́. òun ló ṣe fẹ́. lọ́kùnrin. ẹ̀sìn ni ó máa kọ̀ntrólù yín. ẹ̀sìn ni ó máa darí yín ni ó máa kọ́ ní sọ́nà ni ó sì máa mójútó gbèsè ayé yín. ẹ̀sìn ò ní pa yín láṣẹ nǹkan tí ò dáa. ẹ̀sìn ò ní pa yín láṣẹ nǹkan tí ò dáa níjọ́ tó bá sì kù díẹ̀ káàtó tówó ò tí ì pọ̀ ẹ̀sìn ọmọ sọ fún yín tí bá ti ń lò yìí ànílò tọ́bẹ̀ ló fẹ́ dé. bó ṣe rí nìyẹn. bó ṣe rí nù ni. so ẹ̀sìn. òun ẹ ṣe yọ̀ǹda wọn. òun la ṣe yọ̀ǹda wọn tí bàbá ti ní àmọ́ yọ wọ́n lẹ́nu ká má béèrè owó mọ́ ẹ ṣe gbogbo ẹ̀ nílé ẹ̀sìn àdẹ́bì ti wí. torí ìlú ẹ̀sìn lọ́kọ ìyàwó ti wá. ìlú ẹ̀sìn lọ́kọ ìyàwó ti wá ọwọ́ tọrọ ìyàwó nínú ilé ẹ̀sìn nínú ilé ẹ̀sìn nínú ilé bà. ẹ̀sìn yẹn ni ká fi. bàbá ní ẹ̀sìn náà ní káwò. nípa bẹ́ẹ̀. nípa bẹ́ẹ̀. ìdí kan nìyẹn. ìdí kan ló ní. ìdí kejì. ìdí ẹlẹ́ẹ̀kejì. ó ní pé à ń fẹ́yàwó. nítorí pé mo ti sọ. Akramakumullah. à ń fẹ́yàwó torí pé ẹ̀sìn.
àfẹ́yàwó lè tọ́jú àdúgbò gbogbo ìta nẹ́bí ká nígbà nẹ́bí sọ́kọ̀ ọ̀rọ̀ ni pé wọ́n máa fẹ́yàwó nítorí ẹwà, wọ́n máa fẹ́ nítorí ìran, wọ́n máa fẹ́ nítorí owó. Èyí tẹ̀mí wá gbédè yìí òun supasíìdì gbogbo èyí tọ́jú àdúgbò yẹn fẹ́yàwó torí ẹ̀sìn. Nípa bẹ́ẹ̀ ẹ fìyẹn lẹ̀. Bàbá ní ọ̀rọ̀ owó tàbí ilẹ̀. Wọ́n ti náwó. Bàbá ní ẹ ti náwó. Wọ́n ní káwọn ẹ̀sìn bí wọ́n wọ́n láwọn ẹ̀dá kẹ́lẹ́ ìjòkó láṣọ ìgbéláwọ̀ ìṣẹ́dókù. Bàbá láwọn ẹ̀dá. Ẹ̀dẹ̀ rí gbogbo nǹkan tí wọ́n gbé wáyìí. Bàbá ní gbogbo tí wọ́n kó wọ́n lẹ́rù yìí. Mo rí iṣu. Bàbá láwọn rí iṣu, àárí àpò rẹsì, àárí àpò yọ̀, àárí àwọn kàbí tí wọ́n ti ráǹpù. Wọ́n fẹ́jẹ́ ìkan tó wọn tó wà bí àpamọ́ tí wọ́n kó wá fún. Wọ́n gbé báàgì wá. Wọ́n gbé báàgì wá aṣọ mu. Ó tó bá jẹ́ sí pé tí Yorùbá tẹ fẹ́ ṣe ni. Tó bá jẹ́ tí Yorùbá tẹ fẹ́ ṣe yè. Islam ò ka gbogbo eléyìí sí igbá igi. Islam ò ka gbogbo eléyìí sí igbá igi. But ó dá a fẹ́ ṣàṣà. A fẹ́ ṣe àṣà bá a ti ṣe lẹ̀ wa. Ó ti gbajúmọ̀ a lè fẹ́ ṣe bẹ́ẹ̀. Ó kú oyin. Bàbá ní wọ́n wá kú oyin tó bá jẹ́ àṣà wo ni bàbá ló kú oyin. Wọ́n lọ yé bẹ́ẹ̀. Àwọn ẹ̀yẹ́ ti lọ rí wọ́n ní bẹ́ẹ̀ wọ́n làwọn náà ti gbé dání. Bàbá lè kó pé báyìí. Wọ́n kò pé mi wàá mọ̀ bí Ìlọrin ṣe wá. Bàbá ní Ìlọrin sì ní wọ́n lè fẹ́ máa pa àṣà pé yẹ́nyẹ́ báyìí tẹ́ wá kó pé yẹ́nyẹ́. Àwọn àwọn àpùpà wọ́n lè ní náà wọ́n nínú lísì tí wọ́n fáwọn ìpé kó wà bẹ́ẹ̀ wọ́n ní wọ́n kọ́ àjà lápò àwọn. Àwọn ìpínlẹ̀ òṣò yìí bẹ̀ ni ìlú ọgọ́rùn-ún ìṣí babalágége 100,000 owó pé kò sóyí bẹ̀ àwọn ètò ìbára wà bẹ́ẹ̀.